ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. Ọlọ́run elédùmarè ọba láàánú á ṣàánú fún èmi àti yín o. Ní ọjọ́ ti tèní èyí tó jẹ́ February 25th yìí, gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ọjọ́ ìbí, Ọlọ́run elédùmarè ó máa jẹ́ kẹ́ ẹ pẹ́ láyé o. Ní agbára Ọlọ́run ẹ máa ṣe more years in the land of the living. Wọn ò ní fi ẹnikẹ́ni ṣàwárí nínú wa. Ní agbára Ọlọ́run. Mo kí gbogbo ẹ̀yin subscribers ẹ kú àdúrótì Mashola Gist TV. Ọlọ́run elédùmarè á dúró tì yín o. Gbogbo nǹkan tẹ́ bá ń fẹ́ lọ́lọ́run máa ṣe fún yín. Gist tèní ó yà wá lẹ́nu. Lórí ọ̀rọ̀ ìyá Ifáyìí náà la ṣe wá o, tí gbogbo àṣírí ń tú. Ẹ mọ̀ pé lánàá tí kábíyèsí tí wọ́n ṣe ọdún ajé festival, àwọn èèyàn lóríṣiríṣi náà wá bá wọn ṣe ọdún yìí. Bàbá wa wọ́n fọ́n owó kiri ni, bàbá wa láàánú àti táníkà àti olówó gbogbo wọn ló gbowó. Ajé á bá wa gbé, ajé ò ní fi ẹnì kankan sílẹ̀ nínú wa ní agbára Ọlọ́run. Ìyá onífá sọ̀rọ̀ o, wọ́n sọ gbogbo ìyà tí Queen Naomi jẹ nínú pálásì bàbá Werinla. Wọ́n ní ká ní kì í ṣe pé Queen Naomi, ká ní kì í ṣe pé wọ́n kúrò ní pálásì bàbá Werinla ni. Wọ́n ní nǹkan tá à ń wé ìkọlà bá máa wé. Wọ́n nítorí àwọn ẹni bí àwọn ìkà, pé wọn bá ti ṣe olódì Queen Naomi bọ́n ṣe fẹ́, pé ṣùgbọ́n Olúwa ò lè fún wọn ṣe nítorí pé èèyàn ibi ni wọ́n. Wọ́n ní ìyá Ifá ní àwọn wọ̀nù bàbá Werinla pé kí wọ́n ṣọ́ra pẹ̀lú nǹkan tó ń jẹ, pé nítorí àwọn sísí wa gbogbo tán kó sínú pálásì, kò sí kankan tí ọwọ́ wọn mọ́ nínú wọn. Bẹ́ẹ̀ ni nǹkan tá a gbọ́ nìyí, except Dr. Elizabeth. Wọ́n ní ṣùgbọ́n àwọn tó kù wọ́n lọ́wọ́ wọn ò mọ́ rárá. Wọ́n ní ọwọ́ wọn ò mọ́. Wọ́n ní kán bẹ̀rẹ̀ sí í jẹ́wọ́ lẹ́yọ kọ̀ọ̀kan kó tó di pé àwọn fẹ́ fọ̀rọ̀ wọn síta o. Wọ́n ní àǹtí Wáẹ́m, wọ́n ní wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé nǹkan tó gbé wá sí inú ààfin kí ló fẹ́ fi ṣe. Wọ́n láǹtí Wáẹ́m bẹ̀rẹ̀ sí í sọ òun wá protect ara òun ni o, torí òun ò bímọ fún kábíyèsí, òun wá protect ara òun ni o, torí gbogbo ìgbà ló máa ń ní miscarriage. Wọ́n ní màmá ìyá onífá ní rárá, nǹkan tó ń sọ kọ́ nìyẹn. Kò ń ṣe pé o wá protect ara ẹ. Lẹ́yìn ìgbà tó o protect ara ẹ, kí tún ni nǹkan tó gbé wọnú palace, kí ló ní ṣe? Allegedly ni nǹkan tá a gbọ́ ni o. Wọ́n ló ní òun wá protect ara òun ni, òun ò bá tèèyàn kankan jẹ́ o. Ká tó fọ̀rọ̀ gùn, wọ́n ní ìyá onífá ní àwọn nǹkan tó gbé wọnú palace, kí ni ipa tó ní orí àwọn ẹni tó kù ẹ̀? Kí ọkọ ẹ kó máa nífẹ̀ẹ́ ìwọ nìkan, kó má nífẹ̀ẹ́ ẹlòmíì mọ́. Kí ọkọ ẹ ojú ẹ nìkan ni kó máa rí, kó má rí ojú ẹlòmíì mọ́. Kí ọkọ ẹ ìfẹ́ ìwọ nìkan ni kó máa fẹ́, kó má fẹ́ ìwọ nìkan. Ẹ dúró ná ẹ̀yin èèyàn ilé. Nǹkan mélòó ni wọ́n fẹ́ ṣe sí kábíyèsí gan? Nǹkan mélòó náà fẹ́ ṣe sí bàbá Werinla? Èyí á ṣe tiẹ̀, tọ̀hún á ṣe tiẹ̀, tèyí á ṣe tiẹ̀. Lórí èèyàn kan, lórí èèyàn kan. Kábíyèsí, wọ́n try o, wọ́n try o. Wọ́n ní ìyá onífá ní nǹkan tí ó gbé wọ inú palace ó ń affect àwọn yòókù. Ẹ̀yin náà wo Dr. Elizabeth. Ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ sí Dr. Elizabeth, tí Dr. Elizabeth tí wọ́n fi ojú rí nínú ààfin yẹn. Kéèyàn lóyún for 7 months.
wọ́n ní ara nǹkan táǹtí wá gbé wọnú palace, wọ́n ní ara nǹkan tó ń fà nìyẹn. Torí àwọn tó ń gbé nǹkan burúkú lé yín lọ́wọ́, ẹ béèrè bóyá ó ní disadvantage. Ẹ máa gbé nítorí pé ẹ selfish, nítorí pé ara tiyín nìkan lẹ mọ̀. Ẹ máa gbé, ẹ máa lọ rì mọ́lẹ̀. Nígbà tí disadvantages yẹn bá dé, ẹ máa tẹ́wọ́ pẹ̀pẹ̀pẹ̀. Àdẹ̀mọ́ o, àmọ́ pé bó ṣe máa rí nìyẹn o, àmọ́ pé bó ṣe máa rí nìyẹn. Ẹ níbẹ̀rù Ọlọ́run o. Ẹ níbẹ̀rù Ọlọ́run o. Ìgbà tán pé àǹtí wa wípé àwọn nǹkan kan wà táǹtí wa ti ṣe pamọ́ tó jẹ́ pé kò hàn sí anybody. Ẹ̀yin náà rántí ìgbà tí Queen Naomi wà nínú ààfin yẹn, tó jẹ́ pé àǹtí wa wà pẹ̀lú Queen Naomi nínú ààfin. Wọ́n ní nǹkan tó ń bí àǹtí wa nínú ni pé kábíyèsí fi sílẹ̀ ó lọ fẹ́ Queen Naomi. Bẹ́ẹ̀ ni, wọ́n ní nǹkan tó ń bí àǹtí wa nínú nìyẹn. Wọ́n ní gbogbo iṣẹ́ ibi táǹtí wa ṣe, wọ́n láǹtí wa ń kúnlẹ̀ pé kí kábíyèsí dáríjì àwọn. Ẹjọ́ téèyàn bá dáríjì èèyàn, ṣé ó máa ń tán lọ́kàn èèyàn náà? Èèyàn ò lè gbàgbé nǹkan tó máa ṣẹlẹ̀. Èèyàn lè dáríjì èèyàn kó tán o, ṣùgbọ́n ò ní gbàgbé nǹkan tẹ́ni yẹn ṣe fún ẹ nítorí ọjọ́ mi. Wàá fẹ́ caution ara ẹ̀ nítorí kó má tún lọ fall sí inú wàhálà yẹn. Gbogbo nǹkan tẹ́ ẹ ṣe fún Queen Naomi, Queen Naomi ó ti dáríjì yín, ṣùgbọ́n Queen Naomi ò lè gbàgbé. Nǹkan tẹ́ ẹ fi rí Queen Naomi kó máa bá àwọn sisi wa gbogbo yìí ṣe nìyẹn, kó jọ jókòó pọ̀. Nítorí pé wọ́n mọ̀ pé kò sí kankan nínú wọn tó ní inú rere sí àwọn except Dr. Elizabeth. Àǹtí wa ara wọn ti ń balẹ̀, wọn ò bá wọn ṣe yàngànyàngàn mọ́ because wọ́n wò pé kí ni gbogbo nǹkan tó ń ṣe gan, kí náà ń jàlè lórí. Ẹni tí ẹ̀ ń jàlè lórí tó jẹ́ pé ẹlòmíì tún wà ń tà tó ń fẹ́. Ibi tí àwọn obìnrin mi ò ti ní rònú nìyẹn. Ẹ̀ ń jà léèyàn lórí, ó dẹ̀ tó ń fẹ́ lòmíì ń tà. Ẹ wá wà nínú palace bíi rubber stamp wife tọkọ̀ fẹ́ síbẹ̀. Tó bá yẹ wá ní ẹ má sọ̀rọ̀. Why tá ní sọ̀rọ̀? Pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe fẹ́ du palace yẹn náà, kò sí fọ̀kànbalẹ̀, kò sí happiness. Ẹ wo àǹtí wa fashion kò wá lọ́jọ́ ajé, kò ń yọjú tí kábíyèsí bá ń ṣe nǹkan kan nítorí ọ̀rọ̀ Christiana. Ó ń bínú sí kábíyèsí kan fẹ́ ọ̀rẹ́ òun. Ṣé bẹ́yìn náà gba ọkọ èèyàn ni? Tí kábíyèsí bá ń fẹ́ ọ̀rẹ́ yín, nǹkan tẹ́ ẹ ṣe lẹ gbà náà. Èyí lágbára o. Bí a ṣe gbọ́ allegedly, wọ́n ní ká ní Queen Naomi ò kúrò nínú palace, wọn bá ti polódì òun. Nǹkan tá a gbọ́ nìyẹn. Ẹ rántí gbà yẹn tá a gbọ́ pé àǹtí wa ó fi nǹkan sínú orange juice fún Queen Naomi. Orí ìkànnì yìí náà láti gbọ́ allegedly. Bẹ́ẹ̀ ni nǹkan tá a gbọ́ ni. Nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Ẹ̀yin náà máa wo gboru àwọn ìwà báyẹn. Wọ́n ń bẹ kábíyèsí. Ìgbà tí Queen Naomi wá tó gbé Tadéníkáwò lọ́wọ́ tí ọmọ yẹn ṣì kéré, àǹtí wa máa change kọ́kọ́rọ́ mà tí Queen Naomi mọ́ta. Mo ti ṣe gist yẹn rí. Tí bàbá wèrè ńlá sọ fún yín pé ó ti ọmọ mi mọ́ta, èmi ló ti mọ́ta. Kí ló dé? Nítorí pé o fẹ́ dolórí. Ìwà téèyàn bá ń ṣe láyé kéèyàn máa rántí ọjọ́ ọ̀la o. Torí àwọn ìwà míì wà tí ò ní ìdáríjì. Àwọn ìwà míì wà tí ò ní ìdáríjì rárá. Ní ìsìn ẹ ti bímọ tiyín, ẹ ti jẹ́ olórí. Ṣùgbọ́n ìfọ̀kànbalẹ̀ ńkọ́? Ṣé ọkàn kábíyèsí lè kúrò nínú ayé Queen Naomi? Àbí ọkàn Queen Naomi lè kúrò lọ́dọ̀ kábíyèsí? Àbí ọkàn kábíyèsí lè fi Queen Naomi sílẹ̀ láíláí? They are born to be together forever. Ẹ yà wọ́n tì. Ẹ̀yin lọ ń so ère pọ̀, ẹ lọ ń so pépà mọ́ ère, ẹ̀ ń dì, ẹ̀ ń rì mọ́lẹ̀. Nǹkan tó jẹ́ pé Ọlọ́run ọba ó lè fi iná, ó lè fi jó gbogbo ẹ̀ dànù. Nítorí pé
Ọlọ́run ó ti fi wọ́n fúnra wọn látọ̀run ni, kò sẹ́ni tó lè tú wọn ká. Gbogbo nǹkan tẹ́ ń ṣe ẹ kàn ń waste time ara yín ni, ẹ kàn ń waste time ara yín ni. So kábíyèsí mọ̀ pé Queen Naomi wọ́n deserve better, wọ́n dẹ̀ máa deserve better ni, because wọ́n ti suffer, wọ́n suffer nínú ààfin yẹn. Ìdùnnú ayọ̀ ló máa jẹ́ tiwọn ní agbára Ọlọ́run. So ẹ̀yin èèyàn, nǹkan tá a gbọ́ nìyẹn o, wọ́n láṣìírí wọn ń tú lẹ́yọ kọ̀ọ̀kan ni o, pé ìyá onífá ń tú àṣírí wọn ni. Ṣé ẹ mọ̀ pé mo ti sọ fún yín pé bàbá ṣe ń gbọ́ la ṣe máa mú wá, ṣùgbọ́n mi ì bá kábíyèsí gbénú palace, nǹkan tá a gbọ́ la wá torchlight sí allegedly. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú kábíyèsí àti Queen Naomi àti Tadéníkáwò. Ọlọ́run á bá mi dúró ti Queen Naomi, ọwọ́ ayé ò ní ká wọn o, ọwọ́ ọ̀tún ò ní ká wọn. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi àtèmi tí mò ń sọ̀rọ̀ yìí, ọwọ́ ayé ò ní ká wa, ọwọ́ ọ̀tún ò ní ká wa. Ẹni tó bá lóun fẹ́ dojú ìjà kọ wa, Ọlọ́run á bá wa fọ́ wọn lójú ni, iná ọ̀run ló fi máa jó wọn dànù. Kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn lé. Orúkọ mi ni Máṣọ́lá Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tí ẹ gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Gbogbo ẹ̀yin ó subscribers, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel yẹn. Fún fídíò yìí ní thumbs up o. Ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, ẹ subscribe kẹ́ máa gbádùn gist ọ̀fẹ́, kò kúkú ná yín ní nǹkan kan. Ẹ má gbàgbé prize giveaway wa o. Our prize giveaway is coming. Our prize giveaway is coming. 15th of April ó wọlé dé. Ṣé ẹ mọ̀ pé mo ti ń sọ fún yín, a ti ń máwọn èèyàn o. Ẹ tètè ẹ máa tẹ subscribe, kẹ́ máa comment, kẹ́ máa ṣe gbogbo ẹ̀ lórí gist. Ẹ máa comment, ẹ máa share, ẹ máa like. 15th of April ó ti dé tán o. Ọlọ́run á nífẹ̀ẹ́ gbogbo yín o, ẹ ní tọrọ jẹ, ẹ ní tọrọ mu. Mashallah love you all. Please share this video, like and subscribe. God bless you all.